للإيمان زينا فاطلبوه في العناء لا يدوم العسر حتما بل يزول بالدعاء آمنوا بالله حقا وبصحف الأنبياء آمنوا حقا برسله والملائكة والقضاء آمنوا باليوم يفنى كل شيء باللقاء ذاك يوم تجمعنا عند ربي للجزاء. ọ̀tọ̀lẹ́niwe ọ̀tọ̀lẹ́yìn ọlọ́run ẹ̀yin ẹ̀dá bẹ̀mí ó ti dé wá báyìí o. àwọn ewì tí ń káṣe bí lọ́wọ́ kò bí àkábá látọ̀dọ̀ Olúwa yín. ìwòsàn ewì nìyí fún ohun tí ń bẹ nígbà yá yín. ìmọ̀nà àtìkẹ́ ló jẹ́ fẹ́ni tó nígbàgbọ́ ìjìnlẹ̀. ẹ̀yin ẹ̀dá bẹ̀mí kúkú lájẹ́ ewì bí èrí rèé látọ̀dọ̀ Olúwa yín o. ó ti dé wá báyìí. ìmọ́lẹ̀ ọ̀rọ̀ tó mọ́lẹ̀ kò ti sọ̀kalẹ̀ fún yín. tó o bá ń wọ ibi lágbájá máa tọ̀ sí ṣòkòtò. ẹ̀yin lẹ́yìn mú mi ní òdodo ẹ ò sì ṣe dáadáa àbẹ́ni bá ṣe dáadáa sí yín. ẹ kì í súnmọ́ àwọn èèyàn àfàwọn tí wọ́n bá súnmọ́ yín nìkan. ẹ kì í fọhùn sáwọn ènìyàn àfàwọn tí wọ́n bá fọhùn sí yín nìkan ṣoṣo lẹ́yìn fọhùn sí. ẹ kì í sìn fáwọn èèyàn ló ń jẹ àfẹ́ni bá fún yín jẹ. ẹ ò sì ní pọ́n èèyàn lé àfẹ́ni bá pọ́n yín lé. ẹ sì lẹ́yìn fẹ́ kọ́ ṣe ànábì. àparò kan kájú kọ́ lọ́dọ̀ Ọlọ́run lórí gbogbo ń tá a rí wọ̀nyí o. torí àwọn tá a gbà ní mú mi ní òdodo làwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ tí wọ́n sì gbọ́ òjíṣẹ́ rẹ̀ gbọ́. àwọn lẹni tó ṣe pé wọ́n máa ṣe dáadáa sí àwọn tí wọ́n bá ṣàbúrú sí wọn. àwọn tí wọ́n bá sá fún wọn tí wọ́n yẹ kúrò fún wọn làwọn kó mọ́ra. wọn kì í dá jẹsàrí bẹ́ẹ̀ ni wọn kì í dá ṣínú. wọn sì máa bẹ̀rù àwọn tí wọ́n bá tọ̀ wọ́n. ẹni bá bá wọn yòdì làwọn tún mú lólùdámọ̀ràn. wọn sì máa pẹ́ ẹni tí bá ń kàn wọ́n lábùkún lé. wọn tún máa ṣe àmójúkúrò fún ẹni bá ṣàbòsí sí wọn. tó tó Ọlọ́run ọba ìmọ̀ ọba ìwé ènìyàn. Arówókọlà akéwì àdínní àlè àdábí ọmọ kéwà lè mí sírí ọmọ wo la bíbo nkẹ ní pẹ̀lú àkẹsàn rẹ mọ. èpèrè ni mi balẹ̀ gbogbo aṣọ ọ̀pìn ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀.